dédé àsìkò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí ìgbọ̀nyín láti kọ́ni Nijiria lára kẹrìnlélógún. Bill Gate, ọ̀kan lára olùdásílẹ̀ Bill and Melinda Gates Foundation, ti kéde pé orílẹ̀-èdè Nijiria ni àjọ náà ná owó jù fún ní ilẹ̀ Afrika. Gates, ẹni tó jẹ́ ọ̀kan lára èèyàn tó lówó jùlọ lágbàáyé, sọ èyí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àbújá. Gẹ́gẹ́ bí Gates ṣe ṣàlàyé, àjọ òun ṣe ìrànlọ́wọ́ lágbàáyé láti tako àwọn àìsàn bíi ìgbóná, ibà àti àrùn rọpárọsẹ̀. A ná ọ̀pọ̀ owó ní Asia, ṣùgbọ́n orílẹ̀-èdè tí a ná ọ̀pọ̀ owó sí jùlọ ní Afrika, pàápàá orílẹ̀-èdè Nigeria. Èyí wáyé nítorí ọ̀pọ̀ èrò wà níbẹ̀ àti pé orílẹ̀-èdè náà nílò ìrànlọ́wọ́. Èyí túmọ̀ sí pé mo ti ná ọ̀pọ̀ bílíọ̀nù ní Nigeria. Inú mi dùn pé ọ̀pọ̀ ohun aburú ti wá sílẹ̀, ṣùgbọ́n a ṣì lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Gates tẹ̀síwájú pé àjọ rẹ̀ tún gbèrò láti ná ọ̀pọ̀ owó ní ọjọ́ iwájú láti ṣe ìrànlọ́wọ́ fún ètò ìlera. Iṣẹ́ wa ló dá lórí ètò ìlera abẹ́lé nítorí ó ṣe kókó. Ó tún fi kún pé yàtọ̀ sí ètò ìlera, àjọ náà tún ná ọ̀pọ̀ owó sí ètò ọ̀gbìn láti fi ṣe àlékún ohun ọ̀gbìn tí yóò ṣe àǹfààní fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nigeria. Ó ní èròǹgbà òun láti ná ọ̀pọ̀ owó sínú ètò ọ̀gbìn èyí tí yóò tako ọ̀wọ́ngógó oúnjẹ. Àjọ Bill and Melinda Gates Foundation ni wọ́n dá sílẹ̀ lọ́dún 2000 láti fi pèsè ìrànlọ́wọ́ fún àwọn orílẹ̀-èdè Afrika. Bill Gates tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé láti bí ọdún 15 sí àsìkò yìí, ìlọsíwájú kankan kò dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nigeria. Gates gba ìjọba àpapọ̀ ní ìmọ̀ràn pé kó túbọ̀ ná owó sí ètò ìlera láti ra ọrọ̀ ajé padà. Ó ṣàlàyé pé ó ṣe kókó kí ìjọba wá ojútùú sí bí yóò ṣe ìgbélárugẹ àwọn aráàlú bí ó ṣe ń gbìyànjú láti gbé ogun ti kùdìẹ̀kudiẹ ètò ọrọ̀ ajé. Gates ní ọ̀pọ̀ ìṣòro ló ń bá Nigeria jà, ṣùgbọ́n ìjọba gbọ́dọ̀ gbájúmọ́ ìlera àwọn aráàlú. Ètò ọrọ̀ ajé kò lọ síwájú. Ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, gbèsè pọ̀ ju ìdá 50 láti ọdún 2001. Ó tún wálẹ̀ ju bó ṣe wà ní ọdún 15 sẹ́yìn. Mo mọ̀ nípa bí ètò òṣèlú ṣe rí ní orílẹ̀-èdè Nigeria. Ara ni àwọn ọmọ Nigeria, ọ̀wọ́ngógó gbòde tí àwọn aráàlú sì ń fi ẹ̀hónú hàn síta. Owó orí sísan ní Nigeria kéré jùjù, ṣùgbọ́n àwọn aráàlú máa san owó orí tí wọ́n bá rí pé ìjọba ná owó náà fún ìgbé ayé tó rọrùn. Mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ láìsí owó òfo ni, nítorí ẹ̀ ni mo fi gba ìjọba ní ìmọ̀ràn láti ná owó sí ibi tó yẹ. Kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní láti kọ́ni Nijiria lára kẹrìnlélógún. Orúkọ tèmi ni Adépọ̀jù Adéyínká láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ dákun bá subscribe sórí ìkọ́ni Nijiria lára kẹrìnlélógún, ibi ìkọ́ni tá a ti máa mú ètò amúlùúdùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá fún yín. Títí di ìgbà mìíràn tí a ó fi ire àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Nijiria lára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Nijiria lára. Ìkànnì Nijiria lára. Nijiria lára. Nijiria lára. Nijiria lára. Ìkànnì Nijiria lára kẹrìnlélógún, bàbá gbogbo.